ní ti PDP nǹkan fẹ́ dàrú mọ́ Wike lọ́wọ́ o. ilé-ẹjọ́ tó ga jùlọ fẹ́ dájọ́ tuntun. níbi tí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP fẹ́ dé dúró báyìí, ó dàbí pé ibi tí mínísítà ìlú Àbújá ìyẹn Wike fojú sí kò jọ pé ọ̀nà fẹ́ bá ibẹ̀ lọ o. òkú tó rò pé òun ti sin tí òun ti dá yẹ̀pẹ̀ bò, àfàìmọ̀ kí ẹsẹ̀ òkú náà má ti yọ síta. torí wọ́n ní nígbà tí òkú ọ̀hún wà láyé pé ẹsẹ̀ làgbà ni, ẹsẹ̀ tiẹ̀ gùn ju gbogbo ara lọ. àwọn tí wọ́n sìnkú ò sì mọ̀ bí wọ́n ti lọ tán lẹ́sẹ̀ òkú jáde sí gbangba. ọbẹ̀ tí Wike rò pé òun ti sè ó ti jiná, pé kó mọ́ ooru díẹ̀ kí òun sọ̀ ọ́ kalẹ̀ ni. ó jọ pé ọbẹ̀ ọ̀hún ti ru paná báyìí o. ariwo tó wà nílùú àti níbi tí ètò gbogbo dé dúró tẹ́lẹ̀ ni pé ẹgbẹ́ òṣèlú PDP ti di ti yan Wike. nígbà tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti lè dájọ́ lọ́jọ́ 9 oṣù kẹta ọdún yìí pé ìpàdé tí àwọn Ṣèyí Mákindé ṣe nìbàdàn níbi tí wọ́n ní àwọn ti yan àwọn olóyè ẹgbẹ́ náà tuntun, ìpàdé ọ̀hún kò bófin mu. àti pé àwọn kan tí wọ́n ti yọ nínú ẹgbẹ́ náà tẹ́lẹ̀ ni yóò máa darí ẹgbẹ́ ọ̀hún lọ. kíá làwọn ọmọ Wike ti pè pàdé. wọ́n ti pe ìpàdé àwọn kan tí wọ́n láwọn la pàṣẹ ẹgbẹ́, tí wọ́n dájọ́ ìpàdé gbogbogbò tí wọ́n sì ṣèpàdé náà lọ́jọ́ 29 àti 30 oṣù kẹta tó kọjá yìí, tí wọ́n yan Muhammad Abdulrahman bíi alága, tí wọ́n sì yan Sam Anyanwu bíi akọ̀wé. nítorí bí nǹkan ti wà tẹ́lẹ̀ nìyẹn káwọn ará Ìbàdàn tó ṣèpàdé tiwọn. nígbà náà ni Wike bẹ̀rẹ̀ sí yan fandafanda kiri, tó sì ń sọ fún gbogbo àwọn tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ tẹ́lẹ̀ pé kí wọ́n máa padà bọ̀ nítorí ẹgbẹ́ ti di tàwọn, àti pé kò sí wàhálà níbẹ̀. PDP kò ní fa ẹnikẹ́ni tí yóò du ipò ààrẹ kalẹ̀. ààrẹ Bọ́lá Ahmed Tinubu làwọn yóò ṣiṣẹ́ fún. gbogbo eléyìí ló ti fojú hàn tẹ́lẹ̀. ọ̀pọ̀ èèyàn ló sì ti sọ pé gbogbo ìjà tí Wike ń jà nínú PDP, ìjà láti rí i pé kò sí ẹnìkan tó bá Tinubu du ipò ààrẹ láti inú ẹgbẹ́ náà ni. kódà Ṣèyí Mákindé náà sọ pé àwọn jọ wà nípàdé òun àti Wike lọ́dọ̀ Tinubu, níbi tí Wike ti ní òun yóò rí i pé òun dí ẹgbẹ́ òṣèlú PDP, òun dì í lọ́wọ́ mú tí wọn ò fi ní lè yọ ọ́ lẹ́nu lásìkò ìdìbò náà. àfi bí èèyàn bá sì fẹ́ purọ́ o tàbí tó bá fẹ́ ṣèké lókù, Wike ṣe bó ti wí gan-an. ó gba ẹgbẹ́ náà, pàápàá nígbà tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti dá àwọn alátakò ẹ̀ lẹ́bi tí wọ́n sì dá òun láre. kìnìún náà sì dá lójú débi pé nígbà táwọn Mákindé ní àwọn ń gbé ọ̀rọ̀ náà lọ sílé ẹjọ́ tó ga jùlọ, Wike ní wọ́n kàn ń lọ fi àkókò ara wọn ṣòfò níbẹ̀ ni, nítorí kò sí ohun tí wọn yóò rí mú jáde láti bẹ̀. ọ̀rọ̀ wọn kò sì ní yàtọ̀ sí ti afasẹ́gbèjò tó jẹ́ ara ẹ̀ ló ń tàn jẹ. níbi tí ìdààmú àkọ́kọ́ sì ti wà fún Wike nìyẹn o. Wike kò rò pé kinní kan yóò ti ibi ẹjọ́ tí àwọn Mákindé pè sílé ẹjọ́ tó ga jùlọ Supreme Court jáde. ó sì sọ bẹ́ẹ̀ fún wọn. àmọ́ nígbà tí wọ́n pàdé nílé ẹjọ́ lọ́jọ́ 14 oṣù kẹrin yìí, tí àwọn adájọ́ ilé ẹjọ́ ńlá náà ní kí àwọn tí wọ́n fẹ̀sùn kàn, ìyẹn àwọn Wike, wá kọ̀wé ẹjọ́ wọn síta láàrin ọjọ́ 5 péré. ọ̀rọ̀ náà kó gìrìgìrì bá Wike, torí kò rò pé bẹ́ẹ̀ làwọn yẹn yóò ṣe ṣètò náà. ó rò pé wọn yóò kàn ní ẹjọ́ ti parí, kò sí ohun tí àwọn Mákindé tún lè ṣe ni. Wike ń fẹ́ kí ilé ẹjọ́ ńlá yìí sún ọjọ́ ìgbẹ́jọ́ síwájú, kó máa lọ sí bí oṣù 3-4 nígbà tí ètò ìdìbò gbogbo àti gbogbo ohun tí àwọn bá fẹ́ ṣe yóò ti kọjá kí wọ́n tó wá dájọ́ wọn. àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ fún Wike nígbà tí àwọn adájọ́ Supreme Court ní wọn yóò dá ẹjọ́ yìí kíákíá ni. àwọn ò ní dákin náà dúró kí kálukú àwọn tí ọ̀rọ̀ kàn jáde kíá láti wá ro ẹjọ́ wọn. nígbà náà ni ara fún Wike, ó sì mọ̀ pé ọ̀rọ̀ lè má rí bí òun ti rò ó, torí ọwọ́ tí àwọn adájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ yìí gbé, ọwọ́ pé wọn ò ní fi ti ẹnikẹ́ni ṣe ni. bí ẹjọ́ náà bá sì ti rí ni wọn yóò dà. ṣé àlá kì í ba ọmọ lẹ́rù kó má lè rọ? pé ó jọ pé bí ọ̀rọ̀ náà bá ti rí ni wọn yóò fi gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. bẹ́ẹ̀ àwọn tí wọ́n súnmọ́ ọkùnrin mínísítà yìí ni òun ò fẹ́ bẹ́ẹ̀ rárá. kò fẹ́ títọwọ́ bọ ọ̀rọ̀ náà lójú, ó fẹ́ kó kú sí ibi tí wọ́n ti sọ ọ́ sí tẹ́lẹ̀ ni. ṣùgbọ́n ìbẹ̀rù ibẹ̀ báyìí ni pé tí àwọn adájọ́ yìí bá tọwọ́ bọ ọ̀rọ̀ náà, kò sí kí wọ́n má máa tú àwọn ohun ńlá míì tó lè jáde. ní báyìí ilé-ẹjọ́ Supreme Court yìí ti pàdé lónìí, wọ́n sì ti gbọ́ ọ̀rọ̀ láti ẹnu àwọn agbẹjọ́rò gbogbo.
àwọn agbẹjọ́rò àwọn Mákindé ti sọ̀rọ̀, àwọn tí Wike náà sì ti rojọ́. Àwọn adájọ́ wọ̀nyí sì ti ní kí kálukú wọn máa lọ, wọn yóò bá àwọn lọ́ọ̀yà wọn sọ̀rọ̀ lórí ọjọ́ tí ìdájọ́ yóò bá wáyé. Ọjọ́ náà làwọn yóò máa retí gbogbo wọn. Ọ̀rọ̀ ti di aboyún mọṣù má mọjọ́ báyìí. Àwọn PDP ti Mákindé àti ti Wike mọ̀ pé wọn kò ní pẹ́ dájọ́ náà kíá bí wọ́n ti sọ ọ́ tẹ́lẹ̀. Àmọ́ ọjọ́ tí wọ́n yóò dá a gan ni kò tí ì sẹ́ni tó mọ̀. Ọ̀rọ̀ náà kò sì mú ọkàn ti àwọn Wike balẹ̀ rárá. Ṣé ní tàwọn ti Mákindé, àwọn ti gbà pé ẹbọ kan ò lè lé kójú ikú lọ. Níbi tí ọ̀rọ̀ ti dé yìí, wọ́n kúkú ti jan àwọn mọ́lẹ̀ tẹ́lẹ̀. Bó bá sì jẹ́ ilẹ̀ ẹlẹ̀ náà làwọn padà sí lẹ́yìn ìdájọ́, kò sí wàhálà kankan. Àmọ́ àwọn Wike tí wọ́n ti gbé dókè pẹ̀lú ìdájọ́ oríṣiríṣi kò ronú bẹ́ẹ̀ yẹn. Bí àwọn tí àwọn ti gòkè ò ṣe ní padà já wálẹ̀ nìrònú tiwọn. Gbogbo ọ̀nà tí wọ́n sì mọ̀ ni wọ́n ń tọ̀ láti rí i pé omi ò ti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu. Ẹjọ́ méjì ni wọ́n torí ẹ̀ fagilé ìpàdé Ìbàdàn. Ìyẹn ẹjọ́ tí adájọ́ James Ọmọ́tòṣọ́ dá pé kí wọ́n má ṣèpàdé náà rárá nítorí àwọn ọmọ ẹgbẹ́ mẹ́rin kan pè wọ́n lẹ́jọ́, àti èyí tí adájọ́ Peter Lifu dá pé wọn ò lè ṣèpàdé ọ̀hún nítorí Súlè Lámídò, ọ̀kan nínú àwọn aṣáájú ẹgbẹ́ láti Jìgáwá, ní wọn ò forúkọ òun sínú àwọn tí wọ́n fẹ́ dupò alága ẹgbẹ́. Ẹjọ́ tí ilé ẹjọ́ tó ga jùlọ fẹ́ jókòó lé lórí rèé, tí wọn yóò sì kéde ọjọ́ ìdájọ́ láìpẹ́ jọjọ. Ṣùgbọ́n wàhálà míì ti wà lọ́rùn àwọn Wike, wàhálà tó sì tóbi ni. Ìdí ni pé ilé ẹjọ́ gíga ti ìlú Àbújá kan ti kọ̀wé sí wọn nípa akọ̀wé ẹgbẹ́ tiwọn yìí, ìyẹn Sam Anyanwu. Bẹ́ẹ̀ ni wọ́n sì kọ̀wé sí àjọ tó ń ṣètò ìdìbò INEC pé tí wọn kò bá yọ orúkọ Sam Anyanwu kúrò nípò akọ̀wé PDP, wàhálà yóò bá gbogbo wọn nínú ẹgbẹ́ náà, nítorí wọn yóò sọ Anyanwu yìí sẹ́wọ̀n, wọn yóò sì sọ alága àjọ INEC tó ń ṣètò ìdìbò ju àṣàmópìtàn náà sẹ́wọ̀n nítorí àìgbọràn tí wọ́n ń ṣe sí ìdájọ́ ilé ẹjọ́. Bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ ni pé níbi ìpàdé gbogbogbò tí àwọn PDP ṣe ní Ìbàdàn lọ́jọ́ 15 àti 16 oṣù kọkànlá ọdún 2025, ìyẹn ìpàdé tàwọn Mákindé, níbẹ̀ ni wọ́n ti lé Sam Anyanwu yìí àti Nyesom Wike àti Ayọ̀délé Fáyọ̀ṣe kúrò nínú ẹgbẹ́ PDP. Wọ́n ní ọ̀kánkán nínú wọn kì í ṣe ọmọ ẹgbẹ́ náà mọ́ rárá. Pẹ̀lú eléyìí, ó yẹ kí Sam Anyanwu kúrò nínú ẹgbẹ́ náà ni. Ṣùgbọ́n gbogbo àgbójúlé Nyesom Wike nínú PDP, Sam Anyanwu ni o. Gbogbo àlàyòwò tí Wike bá dá nínú ẹgbẹ́ náà, Anyanwu tó ti jẹ́ akọ̀wé ẹgbẹ́ yìí láti ọjọ́ tó ti pẹ́ ló ń lò láti fi dáa. Nítorí bẹ́ẹ̀, wọn kò ka yíyọ tí wọ́n sọ pé àwọn yọ yìí sí nǹkan kan. Gbogbo ètò tí wọ́n sì ń ṣe pẹ̀lú INEC, Anyanwu náà ni wọ́n fi ń ṣáájú, àti èyí tí àwọn náà ń ṣe gẹ́gẹ́ bí ẹgbẹ́. Torí àwọn náà ti ṣèpàdé míì tí wọ́n sì ti tún yan Anyanwu yìí bí akọ̀wé wọn. Àmọ́ nígbà tí ọ̀rọ̀ náà débì kan, táwọn èèyàn ń sọ fún Anyanwu pé wọ́n mà ti yọ kúrò nípò akọ̀wé ẹgbẹ́ náà, tí wọ́n sì ń sọ bẹ́ẹ̀ náà fún Wike, ní Anyanwu bá gba ilé ẹjọ́ lọ. Ó ní kí wọ́n pàṣẹ níbẹ̀ pé yíyọ tí wọ́n ní wọ́n yọ òun yẹn, ó tún bá ń tẹ̀ ni o, kò sẹ́nìkan tó yọ òun, kò sì sẹ́nìkan tó tó bẹ́ẹ̀. Ibi tó jọ pé àṣìṣe ti wáyé láàrin wọn nìyẹn o, nítorí bí Anyanwu kò bá lọ sí ilé ẹjọ́ ni ọ̀rọ̀ náà lè má di ariwo báyìí. Ìdí ni pé nígbà tó di ọjọ́ 12 oṣù kínní ọdún yìí, adájọ́ Yusuf Halilu dá ẹjọ́ tí Anyanwu pè. Ó sì dá ẹjọ́ náà nù ni o. Ó ní ẹjọ́ náà ò lẹ́sẹ̀ nílẹ̀ rárá, nítorí àsìkò Anyanwu gẹ́gẹ́ bí akọ̀wé ẹgbẹ́ PDP ti kọjá lọ, kò sì gbọ́dọ̀ pé ara ẹ̀ ní akọ̀wé ẹgbẹ́ náà níbì kankan mọ́. Gbogbo èèyàn sì ti rò pé níbẹ̀ ni kinní náà yóò pín sí ni. Àfi nígbà tí àwọn Wike tún ṣèpàdé tí wọ́n ní Anyanwu yìí kan náà ní akọ̀wé ẹgbẹ́ PDP. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n sì ti yàn án ní INEC ti sáré gbé orúkọ ẹ̀ sórí àtẹ ayélujára wọn, tí wọ́n ní àwọn ti rí akọ̀wé PDP. Inú bí àwọn PDP gun tàwọn Mákindé. Tàmínú Tùràkín tó jẹ́ alága tí wọ́n bá fìbínú kọ̀wé sí wọn ní INEC pé ṣé ẹni tí wọ́n ti yọ nínú PDP bí akọ̀wé tí ilé ẹjọ́ sì ti pàṣẹ pé kì í ṣe akọ̀wé mọ́, ṣé òun ni INEC tún lọ gbé orúkọ ẹ̀ sí orí àtẹ ayélujára wọn. Àmọ́ INEC kò dáhùn o, àwọn ń bá ẹ̀rí àníyàn lọ ní tiwọn ni. Ohun tó wá bí àwọn ilé ẹjọ́ nínú nìyẹn. Òní ilé ẹjọ́ bá kọ̀wé sí Anyanwu, wọ́n kọ̀wé sí INEC, wọ́n sì sọ̀rọ̀ burúkú sí wọn pẹ̀lú ìkìlọ̀. Wọ́n ní tí wọn kò bá tètè jáwọ́ nínú ohun tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí, wọn yóò padà ṣẹ̀wọ̀n nídìí ẹ̀ ni o. Wọ́n ní tí Sam Anyanwu kò bá tẹ̀lé ẹjọ́ tí ilé ẹjọ́ dá
ní ọjọ́ 12 oṣù kínní ọdún yìí, níbi tí wọ́n ti ní kì í ṣe akọ̀wé ẹgbẹ́ òṣèlú PDP mọ́, pé àsìkò tó fi ń ṣe akọ̀wé náà ti kọjá lọ, tí INEC tó kọ orúkọ ẹ̀ sínú ìwé wọn kò bá sì yọ ọ́ kúrò kí wọ́n tẹ̀lé àṣẹ tí ilé ẹjọ́ náà pa, kò sí kí wọ́n má jìyà tí àwọn náà kò ní retí, nítorí ìmú arúfin ni wọn yóò mú wọn, ẹ̀wọ̀n lọ̀rọ̀ wọn yóò sì padà já sí. Ọ̀rọ̀ náà ti wá di nǹkan míì báyìí nítorí àwọn Wike ti gba ilé ẹgbẹ́ PDP, Awọn sì ti ń lọ síbẹ̀ bí akọ̀wé àgbà, bó tiẹ̀ jẹ́ pé láti ọdún 2024 lásìkò tó yẹ kó fi ṣe akọ̀wé ẹgbẹ́ náà ti tán pátápátá. Bẹ́ẹ̀ ni ẹjọ́ eléyìí yàtọ̀ sí ti èyí tí wọ́n fẹ́ gbọ́ ní ilé ẹjọ́ tó ga jùlọ, nítorí ẹjọ́ akọ̀wé tí wọ́n yọ nípò tó tún padà lọ síbẹ̀ léléyìí. Ohun tí àwọn adájọ́ eléyìí sì ń wí ni pé Awọn kì í ṣe akọ̀wé PDP, kò sì sí èyí tó kan àwọn bí ẹgbẹ́ náà bá yan akọ̀wé tuntun, àmọ́ kò ní jẹ́ Awọn. Níbi tí nǹkan sì ti fẹ́ dàrú mọ́ Wike lọ́wọ́ rèé, kò sí tí ìsẹ́ni tó mọ bí yóò ti ṣe é sí. Ọláìwọlá Alága ló ń ṣe àyẹ̀wò àti àkọsílẹ̀ ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú ìdájọ́ oríṣiríṣi tó ń bá ẹgbẹ́ wọn fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú afẹ́rẹ́ yìí o.